Ẹ káàbọ̀ sórí ètò Masoyinbo ìjẹ̀ṣà. Inú mi dùn pé mo pè yín ẹ tún wá. Ẹ sọ̀rọ̀. Ẹ ṣé o. Ṣé inú bí yín ni? Inú ò bí mi. Ẹ sọ̀rọ̀. Inú mi náà dùn pé mo wà bílé ni. Ẹ kú oríire. Ṣé ibẹ̀ ṣe wà lórí ètò yìí? Ẹ ti ní àǹfààní sí 100,000 naira. Èló mo pè é? Ẹ ti sọ. 100,000 naira. Ṣé inú yín dùn sí? Inú mi dùn. Àti customize best látọ̀dọ̀ fabulous clothing and print tán máa kọ Masoyinbo sí lára. Ẹ tún ti láǹfààní sí bẹ́ẹ̀ ṣe jókòó ẹ̀. Ẹ ṣé gan-an ni. But kí ẹ̀bùn yìí tó jẹ́ ti ti ní ẹ gbọ́dọ̀ sọ Òyìnbó láti parí ètò yìí. Kí n má sọ Òyìnbó. Ẹ má sọ Òyìnbó. Ó dà. Ṣé ẹ ti gbọ́? Mo ti gbọ́. Ẹ ti gbọ́? Mo ti gbọ́ yín. Ṣé mi ò wá sírìn lédè báyìí wọ́n lọ? Tó bá jẹ́ wípé ẹ gba gbogbo pẹ́sẹ̀ tá a bá béèrè lọ́wọ́ yín. Tó lẹ́yìn pé ẹ̀dẹ̀ sọ Òyìnbó. Ẹ ní àǹfààní sí best. Ẹ ṣé o. Kò tọ́pẹ́. Àmọ́ lóore. Ó dà, kò sí wàhálà, mi ì fọ́, abẹ́rẹ́ pé mo fọ́ ni. Mi ò mọ̀. Èmi ò fọ́, abẹ́rẹ́ pé mo fọ́ ni. Èmi ò mọ̀ pé ẹ fọ́. Kó tó di pé a máa tẹ̀síwájú, ẹ fún wa ládùúrà. Irú àdúrà wo? Àdúrà pé a fẹ́ bẹ̀rẹ̀ ètò Masoyinbo ìjẹ̀ṣà, ẹ fún wa ládùúrà. Bàbá, gba ọpẹ́ wa. Àmín. Lórí ayé wa, gba ìyìn wa. Àmín. A fẹ́ bẹ̀rẹ̀ ètò báyìí, ẹ mọ́ darapọ̀ mọ́ wa. Àmín. Lópin ọjọ́ òní, káláyọ̀ kálẹ̀ yọ̀ lógo. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ bá mi dárúkọ yín fún ara yín, ká má waste time. Olúwa pẹ̀lú Osungbohun lórúkọ tí èmi ń jẹ́. Iṣẹ́ wo lẹ ń ṣe gangan? Iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ni mò ń ṣe. Lẹ ń ṣe. Tí ò rọ̀gbọ̀kú lè jọba. Bọ́n àwọn èèyàn máa ń pè ní àwọn alias kan. Àwọn alias kan. Wọ́n máa ń pè mí bẹ́ẹ̀ lóòótọ́. Kí ni alias yẹn? Àwọn èèyàn máa ń mọ̀. Àmọ́ orúkọ tèmi ń jẹ́ tẹ́ ẹ béèrè. Olúwa pẹ̀lú mi Osungbohun lórúkọ tèmi. Lórúkọ tẹ́ ẹ ń jẹ́. Bẹ́ẹ̀ni. Kí lórúkọ ilé iṣẹ́ yín? Orúkọ ilé iṣẹ́ mi ní èrò wípé ó ní í ṣe pẹ̀lú nǹkan tí à ń sọ níbí lénìí. Inú ìbádùn kẹ́ sọ orúkọ ilé iṣẹ́ yín fáwọn ará ilé. Láǹfààní àti sọ orúkọ ilé iṣẹ́ mi torí òyìnbó ni ẹ̀dẹ̀ ti sọ pé Masoyinbo ni a fẹ́ ṣe níbí lénìí. Wàhálà délé ni o. Dán kò sí wàhálà. Skúl wo lẹ ti jáde? Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ Ìrojò ló wà. Kí lorúkọ skúl àwọn? Orúkọ òyìnbó náà tún ni. Ẹ sọ. Kò ṣeé sọ. Ṣé skúl tẹ lọ nìkan nìyẹn? Mo lọ ilé ìwé girama. Ilé ìwé girama. Iléṣà grammar school. Bẹ́ẹ̀ ni. Iléṣà grammar school. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣọ́. Ibẹ̀ gẹ́gẹ́ mo lọ. Ẹ̀dẹ̀ kó rírì ẹjọ́ mo gbẹ́gbẹ́ sí gbéyàwó. Àìṣe o, àwọn olóore o. Mo hàn á tẹ̀. Ẹ̀dẹ̀ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ẹ tó máa ṣe ìgbéyàwó á ṣe gudugudu. Á ṣe gudugudu méje, yàyà mẹ́fà. Bẹ́ẹ̀ni. Ṣé marriage dùn? Ìgbéyàwó dùn. Ìgbéyàwó dùn dáadáa fún ẹni tí ó bá farabalẹ̀ láti ṣe ìgbéyàwó nírú àkókò tó yẹ kó ṣe. Ní àkókò tó yẹ kó ṣe. Ìyẹn ni pé àwa yìí ká má kánjú. Bẹ́ẹ̀ báyìí kánjú ohun tí àgbàlagbà rí lórí ìjókòó ọmọdé bá gbogbo ìrókò ó ṣeé ṣe kó má rí. Ó dáa kò sí wàhálà eléyìí tó yẹ ẹ̀kọ́ yìí bá tẹ́gbẹ́ kan sọ Yorùbá lọ sọ Yorùbá bọ́ tẹ́ẹ̀fẹ́ sọ Òyìnbó yìí àyàdẹ ẹ̀rù dẹ̀ ń bà mí mi lè parọ́. Ẹ má jẹ́ kẹ́rù bá mi ẹ má bẹ̀rù. ẹ̀rù bà mí. Ọmọ ìlú Ìbò ni? Ọmọ ilẹ̀ Ìjẹ̀ṣà níbí ni ọmọ bíi Iléṣà. Lápàbù? Ní Ìjámọ̀. Ṣé south ní Ìjámọ̀ yẹn àbí west? Ìwọ̀ oòrùn. Ìwọ̀ oòrùn kí ni ìwọ̀ oòrùn? Ṣé west ni? Mi ò mọ̀ wẹ́n bá ṣe sọ. Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ máa jẹ́ báyìí. Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà ká má fi àkókò ṣòfò. Bá mi fún wọn ní ìbéèrè. Ẹ ṣé o. Ìbéèrè kí ló wà lọ́wọ́ yín? Question kí ni? Ìbéèrè karùn-ún. Okay. Ìbéèrè karùn-ún. Ẹ bá wa sọ nǹkan tó wà nínú ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún ni pé kí ni Ìjẹ̀ṣà ń pè ní àgànràndì? Ó dàbí ilẹ̀kùn ni. Ilẹ̀kùn tó máa ń ṣí sínú ṣí síta. Ilẹ̀kùn tó máa ń ṣí síta. Ilẹ̀kùn kékeré ni. Kì í ṣe ilẹ̀kùn ojú gbangba. Àmọ́ ilẹ̀kùn kékeré tó máa ń wà ní ẹnu ọ̀nà láti bá wọlé. Á ṣí sínú wọ́n á ṣí síta àgànràndì. Òun tó fi máa ń ṣépè nígbà yẹn pé àgànràndì ilé olókù yìí nísìnyí. Ṣé ẹ̀rẹ̀ ṣọ́ nǹkan tẹ́ ń sọ yìí? Ó dá mi lójú dáadáa. Ẹ ṣọ́? Ó dá mi lójú gbà. Are you sure? Ó dá mi lójú sẹ́yìn.
ó dà bá mi gba ìbéèrè yẹn lọ kó tún bá mi fún wọn ní kó tó di pé fún wọn ní mi MC Pizza. Mo ti gba ìbéèrè àkọ́kọ́. Ẹ ti gba ìbéèrè àkọ́kọ́. Mo gbọ́ pé ẹ̀yin náà máa ń kọrin àti pé ẹ ní ẹ̀bùn orin kíkọ. Ọlọ́run fún mi ní ẹ̀bùn orin kíkọ. Ọlọ́run fún mi ní ẹ̀bùn orin kíkọ. Bẹ́ẹ̀ni. Mo bá inú mi ìbádùn kájọ kọrin bíbá yìí lónìí kó tó di pé mo tún fún yín ní next question. Bẹ́ẹ̀ bá kọrin tí mi ò ní lè kọ mi ní bá yín kọ. Mi tiẹ̀ máa bẹ̀rẹ̀ ní orin tó jẹ́ pé ẹ lè kọ. Ìyá ìjà kọ. Ìbà rẹ Jésù, ìbà rẹ o bàbá, àjùbà rẹ o ọmọ Ọlọ́run, ìbà rẹ o bàbá, àjùbà rẹ o ọmọ Ọlọ́run, ìbà rẹ o bàbá. Ìgbà tó bá tẹ́ wá lọ́rùn ẹ parí ẹ. Ìgbà tó ẹ tún bèrè. Ẹgbẹ́ ilẹ̀ ń kọ́ ẹni kẹ́ ẹ gbé. Ó dà bá fún ọ ní ìbéèrè tó tẹ̀lé kó má dàbí pé bóyá mo fẹ́ máa bóyá mi ìlú tí mo fẹ́ fún ọ tòótọ́. Ọlọ́run máa ṣọ́ mi nínú páńpẹ́ òkùnkùn. Kí ni ní èdè Yorùbá? Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Kí ni ẹ sọ? Kí ni ní èdè Yorùbá? Kí ni ẹni tó ga jù ní èdè Yorùbá? Ẹni tó ga jù. Ṣé ìdáhùn ẹ nìyẹn? Ìdáhùn ni ẹni tó ga jù. Ẹni tó ga jù. Ẹni tó ga jù. Tó jù yàn lọ. Tó ga jù. A lè pè ní pé ó jù yàn lọ. A lè sọ wípé ó ga jù. A lè sọ wípé ó fipò jù yàn lọ. Ẹ rí dáadáa o. Àmúmọ̀ nǹkan tí mo sọ yé mi. Tí Yorùbá bá sọ pé onípele gíga ńkọ́? Ara ẹ̀ náà ni pé èèyàn jù yàn lọ, ó ní ìpele gíga, ó fipò jù yàn lọ, ó fi nǹkan kan ga jù yàn lọ, òun náà ni nǹkan tó wà ń ta ẹ̀. Ẹ dẹ̀ ṣúọ̀. Ó dá mi lójú. Ẹ ṣúọ̀. Àló dá mi lójú. Ẹ ṣúọ̀. Òun ló dá mi lójú. Ẹ ṣúọ̀. Dáadáa gbàdá. Bá mi gba question lọ́wọ́ tún bá mi fún wọn ní mi. Ẹ̀rù ọba ní. Ẹ̀rù òbodò. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Yorùbá ní wọ́n ní fi àmì sórí kékeré ẹkùn. Míre míre dò. Míre míre dò. Ẹ ṣọ́. Bẹ́ẹ̀ni. Kékeré ẹkùn. Míre míre dò. Kékeré ẹkùn. Míre míre dò. Ẹ̀rù dáadáa. Ẹ má kó sọ. Kékeré ẹkùn. Kékeré ẹkùn. Míre míre dò. Ẹ ṣọ́. Ẹ ṣọ́. Ó dá mi lójú. Ẹ̀rù kìíní yìí ò kí n tó mi tí lè sọ pé ẹgbàá ó dá mi lójú dáadáa. Ẹ ṣọ́. Bẹ́ẹ̀ ni. Bá mi fún ẹ ní béèrè tó tẹ̀lé. Ìbéèrè àkọ́kọ́. Òǹkà ilẹ̀ Róòmù ká su sí òǹkà Yorùbá. Ogójì. 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 Pẹ́sítọ́ kí ni mo fún yín? Ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè àkọ́kọ́. Ogójì. Kí ni ẹ̀yin náà pè fúnra yín. Kí ni Roman figure tó wà bẹ́ẹ̀? Roman numeral tó wà bẹ́ẹ̀? Ẹ pè é. Ẹ gbá o, ẹ̀rù dáadáa. Nǹkan tèmi mọ̀ ni mo sọ yìí. Nǹkan tẹ́yìn mọ̀. Bá mi parẹ́. Báwo lẹ ṣe ní kán parẹ́? CL. CL. Kí ni C? Ẹ̀yin náà sọ. Kí ni C? Ẹ sọ sí ní Yorùbá fún mi. Tí yẹ kó jẹ́ 100. 100? Kí lọ 100? Ẹ sọ yẹn èdè Yorùbá ni mo sọ. 100. 100. Ẹ ṣọ́. Kí wá ní ẹ kọjú pẹ́sẹ̀ ẹ̀ sí kí wá ní hẹ́lí? 50.
50 ẹ wá lè gbà. ẹ ṣe rí pé mo ti padà gbà. kí lẹ gbà. àṣìṣe mo ṣe lákọ̀ọ́kọ́. ó ti lọ. ó ti lọ. ó ti lọ. ẹ pè méjèèjì kan papọ̀ báyìí. ẹ pè méjèèjì papọ̀ kan báyìí. ó jẹ́ èlò. 50 dín nígbà. níbo. wọ́n ti máa báyìí kan máa. ó dín nígbà irú 50 ni. kí ló dín nígbà. ṣé bí Yorùbá ṣe ń pè é yẹn. ẹ yọ 50 kúrò nínú igba. ẹ má bà Yorùbá jẹ́ ọgọ́rùn-ún àti 50. ó yẹ pé gangan ní èdè Yorùbá. 50 dín nígbà. níbo. ní èdè Yorùbá. 150. ìgbà tó jẹ́ 50 àti 50 ní dín nígbà nǹkan kan náà ní. ánsà mo ti fún yẹn 150 òun gangan mo ti gbọ́ yẹn. mo ti gbọ́. you gree. mo ti gbọ́ mo ti gbà. do you gree. ìbẹ́ ilẹ̀ wà lórí ètò. ẹ sì ti yọ. can we continue. àìjá tẹ̀síwájú. ẹ ṣeun. àìjá tẹ̀síwájú. béèrè tó gbẹ̀yìn ló máa pè ní sùúrù. béèrè tó gbẹ̀yìn ló máa pè ẹ̀rẹ̀ tí ní 50,000 naira. èló rẹ̀ nìyí náà. tí n bá ní kí n wò dáadáa ó kù 1,50 náírà. 1,50 náírà. kò sí wàhálà. bá mi fún ẹ ní ìbéèrè tó gbẹ̀yìn. ìbéèrè kẹrin. parí òwe yìí kí o sì sọ ìtumọ̀ rẹ̀. ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. ó ti parí gan. tàbá ní àwò. ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. ìtumọ̀ rẹ̀. ẹ parí ẹ̀. máa parí ẹ̀. ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. òun náà ni wípé ẹ ṣe sùúrù ọwọ́ yín ti yá jù. ọwọ́ yín ti yá jù. kí ló dé tẹ̀ wá ń rún ẹ̀lú sí bí ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. ẹ máa bá mi sọ̀rọ̀ lọ́wọ́ náà ṣe tiẹ̀ lọ́wọ́ ni àbí ẹ sì fẹ́ kípi àzìn. ẹ ṣe sùúrù. tí Yorùbá bá sọ pé ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú kí ló ẹ parí òwe yẹn. ó ti parí òwe yìí ti parí. òwe yìí ti parí. ẹ̀yin ará ilé ẹgbẹ́ sọ̀rọ̀ yìí ti parí. ajá mọ ọmọ tiẹ̀. ká fáwọn ará ilé kẹ́tẹ́ bàrà dáhùn ẹni tó bá dẹ̀ ti kọ́kọ́ gbà á ẹ̀ka ìní ti wà fún. òwe yìí ti parí ìtumọ̀ rẹ̀ ni màá kàn sọ. ó yá ìsọtúmọ̀ rẹ̀. bíi pé èèyàn fẹ́ báyàn ṣe nǹkan kan tó dàbí wípé mò ń bọ̀ o ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ tí ó fi yé yín dáadáa. irú olófòfó àti ẹ̀yin àti èmi a fẹ́ ṣe nǹkan kan lẹ́yìn tó jẹ́ pé tí ẹ̀yin ní ẹ wà ní ìgbọ́nu nǹkan tá a fẹ́ ṣe. ẹ jẹ́ sọ bó ṣe lè kọ́ náà gbọ́. ẹ̀yin ní ẹ wà ní ìgbọ́nu nǹkan tá a fẹ́ ṣe yìí àwa méjì a dẹ̀ wà ní ọwọ́ yín olófòfó àti èmi. ẹ̀yin àti olófòfó dẹ̀ súnmọ́ra ju ẹ̀yin àti èmi lọ. èèyàn tẹ́ ẹ kọ́kọ́ máa fún ní nǹkan yìí òun ni olófòfó òun ni ajá mọ ọmọ tiẹ̀ fún ní ọmú. kò wá ti parí. bídé mi mọ̀ dénú. tá a bá ti drop fídíò yìí ẹ máa rí ní comment section. tá a bá dẹ̀ ti parí ètò yìí màá dẹ̀ sọ ìparí ẹ̀ fún yín. ibi tí mo mọ̀ dé. ibi tẹ́ mọ̀ dé at least no you try. èló ni owó yìí kú lẹ̀. 30 náírà. 30 náírà. ẹ ṣe pé a pè yín wá sórí ètò pé ẹ dá wa lé. ẹ ṣe. ṣé tá a bá tún padà pè yín lọ́jọ́ mi ṣe máa wá. dandan ni màá wá. torí ẹ ti láǹfààní sí 30,000 naira báyìí. bẹ́ẹ̀ ni. inú yín dẹ̀ ń dùn. inú mi ń dùn. ṣé ẹ fẹ́ kí inú mi dùn ni. ṣé o bí inú yín ṣe ń dùn ibà inú àwọn kan bàjẹ́. inú wọn lè bàjẹ́ lóòótọ́ àmọ́ tá a bá ní àwọ̀ 1,100 náírà ni ó wù mí kí n gbó lọlé. àmọ́ kò sí bó ti wò ó rí náà 1,100 náírà yìí náà. ẹ ṣùkú ṣe gbé gbogbo àwa kí. bẹ́ẹ̀ yóò bá yọ ọmọ nílòkulẹ̀ náà. ó máa tó yàn jẹun ó máa tó yàn sáyé. ẹ ṣe. ẹ bá mi dárúkọ yín fún àwọn aráàlú ẹ̀kan sí. Olúwapẹ̀lúmi Osungbohun lórúkọ tí èmi ń jẹ́. kó tó di pé ẹ lọ ẹ má sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ bá wà ní event ẹ
ẹ sọ pé mi lọ́mọ ọ̀rọ̀. èmi lọ́mọ ọ̀rọ̀ tí ń fọ̀rọ̀ wọ́rọ̀ ń lé ọlọ́rọ̀ ńgbà tọ́lọ́rọ̀ sọ pé tó ń torí pé kíni láti ti kọ́ ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. ẹsẹ̀ wo ló wà nínú Bíbélì? ọ̀rọ̀ àdàpè ni. ọ̀rọ̀ àdàpè. ọ̀rọ̀ àdàpè tá a wá papọ̀ mọ́ ẹsẹ̀ kan nínú Bíbélì. ẹsẹ̀ wo ni? ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkíní. ọpọlọ yín ò ní dàrú. àmín. ọpọlọ yín ò ní dàrú. àmín. ṣé tẹ wá gan ni àmúdúpẹ́ lọ́wọ́ yín. inú mi dùn gan wípé mo pè yín ẹ tún jẹ́ wa láti ọkọ inú mi náà so ti ṣe yín. ẹ ṣé gan ni. olóòwò fẹ́ ṣe o. ẹ ṣé o. Please subscribe and like, and in case you miss the first episode, click on this link and watch it. Thank you so much.